ìbà ọba àwọn ọba alèwí lè ṣe alèṣe lè wí alágbádá iná àríìrú àlá gbanibani lọ́jọ́ ogun le òbánirìnrìn àjò panilẹ́rìn ọ̀wàwà tí ń dáná láwọn ẹni ibi lórí èmi ṣe kábíyèsí rẹ ọba tó fi àyè gbà mí tó pè mí lénìyàn lónìí ìbà rẹ ni mo ṣe o. ǹjẹ́ ẹ mọ̀ lẹ́tọ̀ ètò tó ń sọ nípa ìtàn àṣà ìṣe ẹ̀yà orírun àwọn làmìlaka láwùjọ lókè yìí àti lókè òkun ohun tí ètò ìjẹ́mọ̀ dálé lórí nìyẹn. èmi ọmọ yín náà ni Joy Sunday Adéọlá ẹyin lójú Elédùmarè ọmọ ọba tí ò ṣe é bú tí ò ṣe é rí fín tí ò ṣe é bájà ẹni bá bá mi jà ó ṣetán láti rí ojúgbọ́n bàbá mi torí pé bàbá mi ní òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. èmi ọmọ yín náà ni YouTube ambassador lónìí mo wá síbí láti fún yín tán ni ṣùgbọ́n ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ ṣé gidigidi bí ẹ ṣe ń subscribe ẹ̀yin tẹ́ ẹ dúró gidigba tí iléeṣẹ́ Sàká tẹ́ dàbí èjìká tí ẹ̀jẹ̀ ká ṣe ó jábọ́ ọpẹ́ pàtàkì fẹ́yìn náà ẹ̀yin tẹ́ ń subscribe ní òrèkóòrè ẹ mà ṣe àmọ́ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wo ìtàn Àwórì tá a ṣe tó kọjá látòrí ẹni tó pè mí tó sọ fún mi pé òun gbádùn ìtàn yẹn Ahmed Ọlọ́gọ̀nà mo mà dúpẹ́ lọ́wọ́ rẹ náà mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n kan tó pè mí ẹ̀gbọ́n mi Òjìkùtù mo mà dúpẹ́ pé ẹ mà ṣe gidigidi fún ìfẹ́ tẹ́ ẹ ní àti àwọn kọ́mẹ́ǹtì tẹ́ ẹ fi jíṣẹ́ fún mi ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. lónìí kí ni ohun tí mo fẹ́ sọ lónìí ìtàn ta ni mo mú wá ìtàn akọni kan mo mà tún mú wá lónìí táwa lakọni tá à ń sọ yìí wọ́n ní tó bá porí akọni a sì fi dà lágara nílẹ̀ ta ni akọni náà àbí ìtàn ta ni ẹ jẹ́ n wí báyìí pé ta ni Sunday Ìgbòho. Ìgbòho lọ́tún Ìgbòho lọ́sì ta ni Sunday Ìgbòho ẹ jẹ́ mú láti bí orúkọ ọkùnrin yìí. Sunday Ìgbòho ni ọkùnrin tí wọ́n ń pè ní Sunday Adéníyì Adéyẹmọ ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí a bí olóyè Sunday Ìgbòho ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ìyẹn ọdún 1972 ní ìlú Ìgbòho. ọkùnrin tá à ń pè ní Ìgbòho yìí òun náà máa kàwé ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó tún lọ sí iléèwé girama tọkùnrin yìí lọ náà pè ní Baptist High School. ọkùnrin tá à ń sọ yìí ó wá láti Aládìkú compound ìyẹn ní abẹ́ ìjọba ìbílẹ̀ Orílópé ní Mọdákẹ́kẹ́. Sunday Ìgbòho ó wá láti inú ìdílé àbí ká sọ wípé ẹbí tó pọ̀ yanturu tí n bá sọ pé ẹbí tó pọ̀ mo sọ̀rọ̀ ẹbí tó tóbi. 21 ni bàbá rẹ̀ bí. ọkùnrin yìí náà níyàwó méjì ìyàwó kan ń bẹ ní orílẹ̀-èdè Canada ìkejì ń bẹ ní Germany àwọn méjì lè ṣe abiyamọ gidigidi. èyí tó ń bẹ lórílẹ̀-èdè Germany nínú àwọn ọmọ arábìnrin mẹ́ta ni wọ́n gbá bọ́ọ̀lù lórílẹ̀-èdè Germany bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ ẹ lè mọ̀ pé ọkùnrin tá à ń sọ yìí ọkùnrin wàwà wúwo ni. Sunday Ìgbòho jẹ́ olókìkí ènìyàn tó jẹ́ wípé wọ́n mọ̀ lókè àti lókè òkun. àwọn kan ní jàǹdùkú ni àwọn kan ní ajàǹjàgbara ni àwọn kan ní oníjọ̀gbọ̀n ènìyàn ni àwọn kan ní ẹrukú olóṣèlú ni àwọn kan tiẹ̀ wípé ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni àwọn kan tún sọ wípé dígbí ló dúró lẹ́yìn Yorùbá. ó ti wù kí ẹ ṣe àpèjúwe ọkùnrin yìí ohun tí ọ̀pọ̀ ń sọ ni wípé akíkanjú ọkùnrin ni èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ lórí bíi èèyàn tó gbára lé torí pé bẹ́ẹ̀ bá bèrè lọ́tún àwọn kan wà tí jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ni ìyẹn ni wípé àwọn tó ti dìde ìrànlọ́wọ́ fún wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. ẹ jẹ́ ń sáré dókè lọ́hùn fún ìpolówó yìí.
àwọn kan sọ wípé tẹ́ ẹ bá mọ ipa ribiribi tó kó nínú ìjà Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọ́n ní kò ṣeé fẹnu sọ. ìyẹn ni wípé àwọn tó mọ ipa ribiribi tó kó yẹn wọ́n sì ń jẹ ọ̀rọ̀ náà lẹ́nu dọ̀la ni. táwa ni Sunday Ìgbòho gan àti wípé báwo ló ṣe rìnnà kó orúkọ tí wọ́n tẹ̀ wọ́n lórí lónìí tí a mọ̀ sí Ìgbòho. lótìtọ́ ni gbogbo èèyàn ń pè ní Sunday Ìgbòho ṣùgbọ́n àkókò kan ṣẹlẹ̀ pàápàá jùlọ ká sọ wípé ní ọdún 1985 ọkùnrin yìí tá a pè ní Sunday Ìgbòho pinnu láti lọ sọ́dọ̀ bàbá rẹ̀ yẹn ni wípé láti lọ gbé díẹ̀ faramọ́ bàbá rẹ̀ díẹ̀. ní àkókò yìí ọkùnrin yìí kọ́ṣẹ́ tí a mọ̀ síṣẹ́ mẹkáníìkì bọ̀tá bá ń sọ pé mẹkáníìkì à ń sọ̀rọ̀ nípa mẹkáníìkì tó ń tún ọ̀kadà ṣe. kì í ṣe yẹn nìkan ó fojú sí bí a ti máa ń ta àwọn ẹ̀yà ọ̀kadà. ní gbogbo ìgbà yìí tí wọ́n bá fẹ́ júwe arákùnrin yìí wọ́n á ní ọmọ bàbá Ìgbòho ọmọ bàbá Ìgbòho ọmọ bàbá Ìgbòho iná wá tẹ̀ mọ́ lórí títí tó di Sunday Ìgbòho lónìí. tá a bá wá ń sọ̀rọ̀ Sunday Ìgbòho ọkùnrin yìí milẹ̀ lọ́tún ó milẹ̀ lósì ìyẹn ni wípé ó ṣe sọ́tún ó tún ṣe sósì. ẹ já wò ó lágbo olóṣèlú ta ni Sunday Ìgbòho. Sunday Ìgbòho bá wọn olóṣèlú rìn ó bá wọn jẹ ó bá wọn ṣe. pàápàá jùlọ àwọn kan tiẹ̀ wípé ó mọwọ́ wẹ̀ lágbo olóṣèlú ìyẹn ni wípé ó bá àwọn bàbá olóṣèlú ṣiṣẹ́ látòrí bàbá Adédìbú bàbá Lamade Ṣínà títí tó fi dórí gómìnà àná Rashidi Ládọjà tí Sunday Ìgbòho jẹ́ ìkànnù àwọn ọmọ ẹ̀ṣọ́ ológun fún. ní gbogbo àkókò yìí tí Sunday Ìgbòho wà pẹ̀lú Rashidi Ládọjà ó kó ipa ribiribi lẹ́yìn ọkùnrin tí a mọ̀ sí gómìnà àná yìí Rashidi Ládọjà tó jẹ́ wípé àwọn èèyàn sọ wípé tẹ́ bá ń sọ̀rọ̀ Rashidi Ládọjà lágbo olóṣèlú tẹ́ bá máa wẹ̀ ẹni tẹ́ máa rí náà ni Sunday Ìgbòho. Sunday Ìgbòho tá a wá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ olóyè lóòótọ́ ṣùgbọ́n ìwádìí jẹ́ kó yé wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé ọkùnrin tá à ń sọ yìí èèyàn gidi ni. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló kọ ìwọ̀sí ó kọ ìrẹ́jẹ. wọ́n ní tí wọ́n bá tẹ̀ fẹ́ yan àwọn èèyàn jẹ ìyẹn àwọn tó ralẹ̀ tó di pé àwọn ọmọ onílẹ̀ fẹ́ yàn wọ́n jẹ wọ́n ní ọkùnrin yìí á dìde á ràn wọ́n lọ́wọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ gbúdọ̀ máa fojú wò pé nítorí báwọn èèyàn yóò ní wọn ọ̀dẹ̀ léèyàn kẹ́ wá máa tẹ̀ wọ́n báṣubàṣu. ìwọ̀sí yìí náà ni lọkùnrin yìí kọ̀ lẹ́nu ọjọ́ mélòó kan yìí tó fakọyọ tó di ẹrù jẹ̀jẹ̀ níwájú àwọn Fúlàní débi pé tí Fúlàní bá gbọ́ Sunday kan tó parí Ìgbòho sẹ́yìn rẹ̀ wọ́n máa fi rédè ni. Sunday Ìgbòho tá à ń sọ yìí àwọn èèyàn ní jàǹdùkú ni àwọn kan sọ wípé pọ́ńbélé ẹrúkú olóṣèlú ni bó ti wù kẹ́ ẹ pé ṣùgbọ́n ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èmi rí bí olóye bí ọlọ́gbọ́n ènìyàn torí pé ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bó ti ṣe tó báyọ̀ sọ pé kò kàwé ó lo làákàyè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìyẹn ni wípé ọkùnrin tá à ń sọ yìí gbogbo nǹkan tó rí kó jọ láwọn ibi tó ti ní àwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ó rí nǹkan gidi dè mọ́lẹ̀. ọkùnrin tá à ń sọ yìí ní iléeṣẹ́ ó ní iléeṣẹ́ tí wọ́n ti ń ta mọ́tò àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti tírélà tó ń kó wá láti orílẹ̀-èdè òkè òkun. kì í ṣèyẹn nìkan ọkùnrin yìí tún ní àwọn ibi tí wọ́n ti ń ta ilé ó ń ta ilé ó ń ra ilé ó ń tún ta ó ń bá wọn kọ́. ó túmọ̀ sí wípé ọkùnrin tá à ń sọ yìí ó mọ ohun tó ń ṣe gẹ́gẹ́ bí ọkùnrin. tá a bá wá ń sọ̀rọ̀ Sunday Ìgbòho àwọn kan sọ wípé ṣé kì í ṣe pé àṣejù àwọn kan sọ wípé kì í ṣe àṣejù pé nítorí pé ọkùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti sọ síwájú pé ó jẹ́ akọni ènìyàn. tẹ́ ẹ bá dẹ̀ wò ó àwọn akọni ènìyàn tá a bá ń sọ̀rọ̀ wọn àwọn nǹkan kan wà tá a máa rí mọ́ wọn tá a máa sọ pé ẹni lóòótọ́ akọni ni. òun ló jẹ́ kó dìde gìrì nígbà tó rí pé àwọn èèyàn fẹ́ máa tẹ ìran Yorùbá báṣubàṣu
báṣubàṣu ó lóun ò lè lajú tòun sílẹ̀ kán sọ ẹ̀yà Yorùbá di ẹran màálù tó ń dúbú lọ́tún tó ń fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù tí àwọn tó dẹ̀ ń pa ń hùwà pé ta ni máa mú mi ó nítorí pé ilẹ̀ Yorùbá iná bí òun sí ó ní ìlú ìlú òun dàgbà sí àwọn kan tiẹ̀ wí pé wọ́n ní olóògùn pọ́nbélé ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá nawọ́ sókè wọ́n ní gbogbo ọwọ́ rẹ̀ yìí wọ́n ní remote control tó ní nọ́mbà ni wọ́n ní tó bá nà sọ́wọ́ wájú báyìí wọ́n ní nọ́mbà kan ti wà ń bẹ̀ ìbọn ẹni tó wà wájú àti nọ́mbà 1 nọ́mbà 2 ó ń láti dọ́wọ́ rẹ̀ ni wọ́n tó bá jọ́wọ́ òsì ló nà sí nọ́mbà 3 nọ́mbà 4 láti submit sọ́wọ́ rẹ̀ ni ìyẹn ni wípé remote control ni ọ̀nà ní agbára débi pé ó máa ń pàṣẹ fún ìbọn kí ìbọn dọ́wọ́ rẹ̀ ó tún lè gbà lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n èmi rí kọjá abẹ yẹn torí mo rí pé ọkùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ Yorùbá pọ́nbélé ni ọkùnrin yìí kò fira rẹ̀ lẹ̀ fáráyé mú ni orúkọ olóyè Ìgbòho jẹ́ orúkọ tí ẹ̀yà Fúlàní ò lè gbàgbé láéláé lára àwọn oyè tí ọkùnrin olóyè Ìgbòho jẹ ní Babalájí Ọ̀yọ́ àti akọni Oòduà olóyè Ìgbòho jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ Yorùbá kí gbogbo Yorùbá má ṣe gbàgbé lẹ́yìn ó sì jẹ́ ènìyàn tó jẹ́ wípé kò fẹ́ kí ìran Yorùbá parun ọkùnrin yìí a rí gẹ́gẹ́ bí akọni a ní lónìí ká sọ ìtàn rẹ̀ kó lè wà nínú ìwé ìtàn pé ọkùnrin yìí a lè rí iṣẹ́ ribiribi tí ó ṣe láwùjọ lónìí a ní rí jù báyìí lọ lórí ètò yìí èmi a máa wí pé ẹ mà ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa máa dẹ̀ máa wí pé gbogbo ọwọ́ tí ẹ fi ń subscribe yẹn àkàndò ní mú yín lọ́wọ́ àṣẹ tí ò ní bá ọwọ́ yín mo ní nígbà tí ire bá ń kan ọwọ́ gbogbo kò ní fu ọwọ́ tí yín dá nínú ọ̀sẹ̀ táwọn wọ̀ lọ yìí ẹ máa ríre gbámú orí yóò dẹ̀ ní gbàbọ̀dé ojú tẹ́ fi ń wò mí yóò ní fọ́ èmi ọmọ yín náà ni Joy Sunday Adéọlá ẹ̀yin lójú Elédùmarè aṣòro bú aṣòro rífín aṣòro bájà ẹni bàbá mi jà ó ṣetán láti rí ojú pípọ́n bàbá mi torí pé bàbá mi ní òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi ọmọ yín náà ni YouTube ambassador ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá mi Sheikh Akeem Adékúnlé àti kámẹ́rámán mi Níyì Ọdúnbàkún ọ̀rẹ́ mi náà ń bẹ ní ìkàlẹ̀ Abíọ́dún Oyèkúnlé Fìgbàyẹmí bẹ́ẹ̀ náà ni obìnrin takuntakun láàrin ọkùnrin Mojísọ́lá Fọlárìn FM Diamond Àṣìṣì Tẹ̀là Akéwì Oòduà òun náà ń bẹ láàrin wa ń bí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ a ní rí báyìí lọ lórí ètò Ǹjẹ́ ẹ mọ̀ lọ́sẹ̀ yìí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ó dàbọ̀.